Ìgbésẹ̀ tí bàbá gbé lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí, ẹ gbọ́ sọ dáa, ṣé ká bú wọn ni àbí ká yìn wọ́n? Àti pé ṣé ọjọ́ iwájú tó dáa ó wà fún ìgbésẹ̀ yìí, ó wà fún Nàìjíríà látara ìgbésẹ̀ yìí? Ẹ ní ìgbésẹ̀ wo ni? Ẹ jẹ́ a jọ wò. Ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba àpapọ̀ ló máa ń fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní owó tí wọ́n bá ti pa wọlé, owó tí wọ́n bá pa wọlé, tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá pa wọlé, àpò ìjọba àpapọ̀ ni wọ́n ń pa á sí. Irú MTN nísìn, àpò ìjọba àpapọ̀ ní sanwó táàkì rẹ̀ sí, owó orí wọn sí. Àwọn tí wọ́n ń ta ọtí, àpò ìjọba àpapọ̀ ni wọ́n sanwó orí wọn sí. Àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ bí àwọn tí wọ́n máa ń ta tẹ́tẹ́ bọ́ọ̀lù àtàwọn tí wọ́n máa ń ta tẹ́tẹ́ bàbá Ìjẹ̀bú, àpò ìjọba àpapọ̀ ni wọ́n san owó orí wọn sí. Ní ìsìn ìgbésẹ̀ tíjọba wa fẹ́ gbé ní ìsìn báyìí, tíjọba fẹ́ gbé ní ìsìn báyìí ni pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní tí wọ́n bá ń ṣe nípínlẹ̀ ọ̀hún, owó tí wọ́n bá ń pa lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe nípínlẹ̀ báyẹn bá ṣe ń lò sí, owó orí wọn tí àwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn bá ń san sípínlẹ̀ yẹn, iná nípínlẹ̀ yóò fi máa tọ́jú ìpínlẹ̀ rẹ̀. Gbogbo àwọn ìdàgbàsókè táwọn bá fẹ́ máa ṣe, owó tí wọ́n bá ń pa wọ́n máa lò. Kò ní jẹ́ pé ìjọba àpapọ̀ ni yóò máa san owó wọn mọ́. Fápẹ̀rẹ̀ nísìn ìpínlẹ̀ Èkó, owó tí wọ́n bá pa nípínlẹ̀ Èkó, àwọn tí ń lo nẹ́tíwọ̀kì MTN, Airtel, Glo, àwọn tí wọ́n ń mọtí, owó tí wọ́n bá pa lórí àwọn tí wọ́n ń mọtí lÉkòó, wọ́n bá pa lórí àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ lÉkòó, Èkó ló ní, wọn ò ní kó lọ sí Àbújá mọ́. Tí wọ́n bá pa ní Ọ̀ṣun, ní tọ̀ṣun, wọn ò ní kó ní jẹ́ kí bóyá wọ́n wá pa owó lápapọ̀. Bí owó Èkó máa pa owó tọ́pọ̀, inú owó Èkó náà nísìn wọ́n ó tún pín fáwọn ìpínlẹ̀ mi. Àwọn River State, àwọn ìpínlẹ̀ tó sáà ń lo ọkọ̀ tí wọ́n ń lo gidi hùn, wọ́n ó pín sórí àwọn ìpínlẹ̀ mi. Ìjọba àpapọ̀ wọ́n ti wá gbèrò pé kọ́mọ́ rí bẹ́ẹ̀ mọ̀, kó ń kálukú ọmọ ná owó tó bá pa nípínlẹ̀ rẹ̀ kó máa ná sí ìpínlẹ̀ rẹ̀, pé ìjọba àpapọ̀ ní bá wọn dá sí mọ́. Èyí tí mo wá jẹ́ kí n sọ̀rọ̀ ni pé àwọn ìpínlẹ̀ kan ti wá yarí, pàápàá jùlọ nípínlẹ̀ Haúsá lọ́hùn. Wọ́n yarí gan, àwọn ìpínlẹ̀ àríwá wọ́n yarí gan, wọ́n fárígá tó ti fẹ́ di wàhálà gidi, tí wọ́n ti láwọn ò ní gbà pé tó fẹ́ kó bá wọn ni. Tá a bá sì jọ wò ó tòótọ́, ọtí nílẹ̀ àríwá lọ́hùn Haúsá, pàápàá jùlọ ní Kano, àwọn Sokoto nǹkan kan yẹn, wọ́n ti ń parẹ́. Wọ́n láwọn ẹ̀ṣọ́ aláàbò kan tó jẹ́ pé wọ́n mú àwọn tí wọ́n bá mọ ọtí ń bẹ̀. Irú tẹ́tẹ́ nísìn, tẹ́tẹ́ bọ́ọ̀lù, wọn ò fẹ́ fààyè gbà mọ́ ní ibẹ̀ yẹn. Tọ́já sí pé owó tí ó máa wọlé láti ibẹ̀ hùn, owó kan kò ní wọlé fún ìpínlẹ̀ wọn mọ́ láti ọ̀nà yẹn. Ẹ sì mọ̀ pé ibi tá à ń sọ yìí, ìpínlẹ̀ àríwá tá à ń sọ yìí, ní tí wọ́n fi ń sọ̀rọ̀ ajé lásán ojú nǹkan oko lọ. Lọ́dọ̀ wọn bẹ̀ kò sí nǹkan kan lẹ́yìn nǹkan oko. Ẹ ń bá ní nǹkan mẹ́wàá ń bẹ kò jẹ́ a gbọ́. Kò sí nǹkan kan tó jẹ mọ́ nǹkan mi lẹ́yìn nǹkan oko. Ẹ̀ẹ̀kejì tó wá ṣe pabambarì ń bẹ̀ ni wípé ṣé kìí ṣe wípé ìjọba àpapọ̀, ṣé kìí ṣe pé wọ́n ti ń dọ́gbọ́n fẹ́ kí oníkálukú ọmọ ṣèjọba àwa ara wa bí a ṣe máa ń sọ pé regional system, ṣé ìpín dọ́gbọ́n ti ń gbé kínní yẹn bọ̀ padà. Ìbéèrè tèmi ni o, pẹ̀lú tí wọ́n gbé wá yẹn, kí ló dé tí Haúsá ń bínú? Kí ló dé tí Haúsá ń bínú? Ṣé ẹ̀yin fara mọ́ ẹni tí wọ́n gbé wá yìí àbí ẹ̀yin ò fara mọ́? Ẹ̀yin yẹn wá, báwo lẹ ṣe fẹ́ kó rí? Ṣé ìgbésẹ̀ tí bàbá gbé sọ dáa? Sọ́jọ́ iwájú gidi ń bẹ fún un? Ṣé yóò ṣe sóore? Àti pé sẹ́yìn fara mọ́ sọ dáa bí àbí ò dáa bẹ́ẹ̀? A tún wá gbọ́ pé wọ́n tún ti fi owó kún owó VAT àbí kí ni wọ́n ń pè. Ìyẹn ni pé gbogbo nǹkan ó tún wọ́n sí. Sẹ́yìn fara mọ́ bẹ́ẹ̀, sọ dáa bẹ́ẹ̀? Sọ dáa bẹ́ẹ̀? Sẹ́yìn fara mọ́?